lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday 30 oṣù karùn-ún tá a wáyé Thursday 30th of May ìní olórí oko orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ló ṣèpàdé pẹ̀lú àwọn àgbà ilẹ̀ Haúsá lábẹ́ ẹgbẹ́ Arewa Consultative Forum ACF ní ilé agbára ìyún ilé ìjọba tó wà l'Àbújá tó ń pè l'Aso Villa tó sì jẹ́ pé ààrẹ Bọ́lá Tinubu ó ṣàlàyé fún àwọn àgbà Haúsá náà wípé òun gbìyànjú láti yí orílẹ̀-èdè padà ọ̀pọ̀ iṣẹ́ takuntakun lòún ṣe lábẹ́lẹ̀ ṣùgbọ́n káwọn àgbà Haúsá náà jọ kí wọ́n padà kán lọ di àwọn gómìnà wọn mú nítorí pé òun ti gbìyànjú agbára òun ọwọ́ àwọn gómìnà ló tún níṣẹ́ tó pọ̀ ló kù sí lọ́wọ́ láti yí orílẹ̀-èdè padà sí dáadáa. Lásìkò tí Tinubu báwọn àgbà ilẹ̀ Haúsá náà sọ̀rọ̀ ni ló ti jẹ́ kó di mọ̀ wípé látìgbà tóun ti gbàjọba látọdún kan báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò àwọn nǹkan ńláńlá lòun ti ṣe lábẹ́lẹ̀ èyí tó jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ti máa rí èrè ẹ̀ kódà ó tún jẹ́ kó di mọ̀ pé gbogbo àwọn mínísítà tóun gbà síṣẹ́ òun kan sára sí wọn ṣùgbọ́n tóun bá ti rí i pé àwọn kan ò ṣiṣẹ́ dáadáa nú wọn kò sì ṣiṣẹ́ tó bóun ṣe fẹ́ràn tàbí bóun ṣe fẹ́ láti tẹ́ òun lọ́rùn òun kò ní bíṣùgbẹ̀gbà láti gba iṣẹ́ lọ́wọ́ wọn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá fi kún wípé níbi tóun ṣiṣẹ́ dé báyìí kí àwọn àgbà Haúsá kẹjọ òun kálukú padà sọ́dọ̀ àwọn gómìnà wọn láti dìwà mú ó lóun ṣe oríṣiríṣi nǹkan fún àwọn gómìnà òun fún wọn lẹ́tọ̀ọ́ wọn ṣùgbọ́n ló ṣeni láàánú wípé ọ̀pọ̀ àwọn gómìnà ni wọn ò máa ṣe nǹkan kan sí ìpínlẹ̀ wọn. Ó ní Nàìjíríà àti òṣèlú ó ní òṣèlú ìgbèríko àṣèlú abẹ́lé èyàn grassroots and local level ó ní ó ṣe pàtàkì jù. Ó ní nígbà tí àwọn bá ń wá ìbò àwọn yóò lọ máa lọ sí ìgbèríko láti lọ bá àwọn aráàlú orí ṣùgbọ́n báwọn bá wá jáwé olúborí tán àwọn ò ní dé ìgbèríko mọ́ ìlú Àbújá làwọn yóò rànjú mọ́ orílẹ̀ yìí ò dáa. Ó ní bí nǹkan ọ̀bá ti ṣẹnu rẹ̀ fáwọn tó wà ní ìgbèríko àti àwọn abúlé kéréje ó ní nǹkan ò lè dá lórílẹ̀‐èdè yìí. Ó ní ṣùgbọ́n ìjọba tó súnmọ́ wọn jù ní ìjọba àbílẹ̀ olóṣèlú láàánú ó bani lọ́kàn jẹ́ wípé àwọn gómìnà ò jẹ́ kí àwọn ìjọba àbílẹ̀ kí wọ́n wúlò wọn jẹ́ kí ṣàǹfààní fáwọn aráàlú. Ó ní eléyìí gan ló ń kó wàhálà àti ìnira bá orílẹ̀‐èdè yìí nítorí pé òun ti gbìyànjú òun ti ṣe àwọn ẹ̀tọ́ òun fáwọn ìjọba àbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ ṣùgbọ́n àwọn gómìnà wọn ò ṣe tó yẹ kan ṣe. Tinubu wá ránṣẹ́ sí àwọn àgbà Haúsá tó wá bá alálejò náà pé ẹjọ́ ẹ lọ di àwọn gómìnà mú o ẹ̀yin Haúsá ẹ di àwọn gómìnà yín mú ẹ̀yin bò ẹ di àwọn gómìnà yín mú ẹ̀yin ìjọ ẹ di àwọn gómìnà yín mú ẹ̀yin Yorùbá ẹ̀yin náà ẹ di àwọn gómìnà yín mú o nítorí pé bí wọ́n bá ń ṣe bóun náà ṣe ń ṣe tán ṣakitiyan ìgbà mélòó lajá fi ń gbé egun ìgbà mélòó ìní orílẹ̀-èdè yìí yóò fi yí padà sí dáadáa.